afa waslam sittatun la tansa fi hayatik nǹkan mẹ́fà kan bẹ má gbàgbé rẹ̀ o ìgbésí ayé rẹ̀ tó ń lò al awwal àkọ́kọ́ man takabbara dhalla bó bá ti fẹ́ràn moto jù èmi mo tó bẹ́ẹ̀ sani ó lè bí mi. ẹ̀tọ́ yín ní fún yín. ẹ̀tọ́ yín àní fún yín kò sì sí tẹ́ lè ṣe. bẹ́ẹ̀ wí tẹ́ fẹ́ para yín. bẹ́ẹ̀ fẹ́ para yín tẹ́ kékeré tẹ́ fẹ́ jáde nínú rédíò sí wa àní ṣe tẹ́ ní àṣẹ. ẹni ọba ti lóhùn ṣe mọ́tò zálà ẹ sì yẹpẹrẹ gbẹ̀yìn. ẹ yẹpẹrẹ gbẹ̀yìn. torí ìsọlérùn ọlọ́run ni aṣọ ọlọ́run ni ẹni ọba sì ní òun ọbọ lára ọlọ́run ọbàjà. ọlọ́run ṣe kí ni yọ bàjà. لأن المتكبر لا يعلم أن تكبره ẹni tí ń ṣe mọ́tòmọ́tò ni ọmọ pé bóun ti ń du síárì mọ́lọ́run lọ́wọ́ ni kò wá mọ̀ pé yuwaddi bihi ila sigarihi fi uyuni nasi yóò sọ ọ́ déyàn kínkín báyìí lójú àwọn èèyàn ẹ máa bọ́rọ̀ lọ́jà rí ẹni ní ọmọ ga pa yìí. ìyẹn ni pé bókọ rẹ tí wọ́n lè ga tó wọ́n sọ̀rọ̀ sí. wọ́n sọ̀rọ̀ sí àfàwẹ́ wàsílám. bókọ rẹ tí wọ́n ayọ́ dájú ọ̀rọ̀ kọ́ bó ti wù kó kọrin ó tó tọ́ bá fẹ́ràn mọ́tòmọ́tò pé ẹnìkan ò lè mú ọ. níbi ẹlòmíì yẹ hàn àdé ẹni kọ́dà bẹ́ẹ̀ bá pa òun náà ni wọ́n wù tẹ́nu. wọ́n sọ tẹnu ẹlòmíì àní ẹ dákun ẹ fi mí lẹ̀ àìwí bí àkú bẹ̀ yóò ìsọ tí ó sọ lóòótọ́. kọ́dà bẹ́ẹ̀ pa òun. mọ́tòmọ́tò rẹ̀ lójó wọn sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́tòmọ́tò rẹ̀ lójó wọn wí báwọn. wọ́n yóò di bí ilẹ̀ àwáàní yóò wá dé yẹn yẹyẹ. kọ́dà wọn ò ní kí mọ́ kọ́dà wọn ò ní pa wọn rí kọ́dà bọ́kọ̀ rẹ̀ bá ń rí fásí bọ̀ wọ́n sọ ma pé tó fẹ́ jẹ́ agbọ́ta wọn ẹ máa bọ̀ ó kù díẹ̀ máa bọ̀ tó bá wá di gbìn wọ́n lọ́mọ àwọn tí ó bọ̀ gbé n tó fi kó bára rẹ nu tó àfáàwẹ̀ wàsílám wàsílátù lahu yóò dẹ̀yàn yóò jẹ́ wọn ma fojú àbùkù wò min kibalillahi ta'ala kọ́dà tó bá dájú kọ́ lọ́mù èèyàn yẹ̀yẹ́ ní ọ̀jẹ̀ èèyàn yẹ̀yẹ́ ní irú ẹni bí ọ̀jẹ̀ wa min kibalil mujtami' alladhi ya'ishu fihi kódà àwùjọ society tó wà títí ń sẹ̀mí yóò dènyàn yẹyẹ wọn ní kò mọ̀jú kó máa sọ̀rọ̀ kókó wọn ẹnìkan ò lè mú wa tààrẹ wọn àgbẹ̀ ọlọ́run èdán tí ò lè mú ẹ̀wọ̀n kan. tí wọ́n bá tiẹ̀ lọ lágbára kan lónìí ọmọ abẹ́rẹ́ náà ni ó yọ sí. afáàní wàsílám àfáàní ẹlẹ́ẹ̀kejì man ajiba bi nafsi halaka ẹ̀rí báwọn bọ́ọ̀ bá ti ń pera rẹ̀ rí nǹkan tọjọra rẹ lójú halaka ó sì parun la anal jaba bin nafsi ìmáa jọrọ ẹni lójú ni huwa ayin yabtarra al-insani bi qudratihi ẹ̀rí kíní òun náà lágbára tóun náà ń lò ìjọrọ ẹni lójú náà lágbára òun ni ó sòyàn dèyàn tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n pé ẹ máa bọ́rọ̀ lọ sọ̀rọ̀ dáadáa lélẹ́ yìí sọ̀rọ̀ mẹ́ èèyàn játi lélẹ́ yìí kíní òun bọ́yọ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ áò máàlì àbówó rẹ̀ ló fi ń ṣe ìjọ rẹ̀ lójú owó ni òjò dára rẹ̀ mọ̀mọ́ ọmọ tọmọ tó lọ ṣe kẹbẹ rẹ ra yín lẹ ẹ wí fún wọn rẹ ra wọn lẹ ẹrẹ ńlẹ báyìí ayọwà ní kódà kì í wò kóun ní kankan kọ́mọ̀sí pígbà tẹ́ ẹ bá ń dìgbò nìkan lẹ́jọ́ kó ti yà alákàtẹ́ ẹ̀ máa mú jẹ. ẹ wà lọ bí wọ́n ti ń sun yan gan. ẹ máa pẹ́ akọ́dà gan ọba àwọn èèyàn rẹ̀ rẹ́. ó fi rẹ̀ lẹ̀ gan ó wà lọ di àgbàdo. ó wà lọ di àbí ẹ̀kọ́ gbóná wà ń pẹ́ ẹ bá ń bù sí ẹ̀yọ́ wà á mú lójú wọn wà á yan fọ́tò. ṣé pé àmúmọ náà nù. ọwọ́ amáka ọwọ́ ajajẹ díẹ̀ ọwọ́ agbẹ́yẹ̀kú fún yàrá ká ẹ̀ ń tan eré ara yín. àfọwọ́kọ yàrá kà lọ ní akọ́dà ó súnmọ́ àwọn tálíkà irọ́ ni o ẹ bá ti rí tọ́sẹ̀ pẹ́ dọ́dọ̀ wọn mọ́ tí àwọn kẹ́kẹ́ bá ti rí bò tán ẹ̀ lọ́dọ̀ wọn mọ́ gíláàsì dúdú lẹ̀mí kọjá wájú wọn tí wọ́n mọ̀ pé tó fọwọ́ káwọn lọ́rùn bí òní ni. àbá ìwà sílẹ̀. ẹ̀sùn mi bọ́ ẹ̀wọ̀n amúgẹ̀ kàn bẹ́ kò ní tọ́ lọ́ọ́ lò lóògùn lé ipe ìwé mu eléyìí. àbá ìwà sílẹ̀ ẹ ti ẹ̀rí wọn tán. ọwọ́ àwájọ tí wọ́n sì àná wájọ tí wọ́n sì wọ́n wá bomi kọ́ọ̀bù kan fún àwọn àgbẹ̀ aláà. ìwọ́nú mọ́tò dé ó di ògùn ẹnu ni olórí ọ̀gá ni àwọn òmù wọlé omi tó òmù yẹn mi mú rí ẹ mọ gbọ́rọ̀. wọ́n kàn fi ṣe pama flag ni. ẹ yọ báyìí afọ ìwà islam àwọn ọmọ wọ́n ń ṣe end of the year party ọmọ wọn ti jókòó wọ́n wá ń pè ọmọ tó ṣe po kínní wọ́n pè jáde bàbá òun àtọmọ rẹ̀ wọ́n ti jọ jókòó bàbá wọn ní ṣé wọ́n máa rí ọmọ ní gbọ́n tí bàbá ń wí ọmọ tó ṣe epo kejì òun ní bàbá wọn tó ní
ọ̀rọ̀ àwọn ọmọ dáadáa tí wọ́n gbowó bàbá wọn yọ ọmọ ní wo bàbá ọmọ tó ṣepò kẹta òun náà ní kinní àwọn ní ó gbìyànjú ọ̀rọ̀ àwọn ọmọ tá a fi tọrọ ọmọ ni ó tiẹ̀ gbìyànjú gbòkè ní ipò kejì ipò kẹta nínú kíláàsì léyẹ̀ bí 100 ó tẹ́láyì èmẹ́dé wọ́n ṣe gbogbo ẹ̀ tán kálukú wa ń lọ iléyá ọmọ wa dúró ti bàbá rẹ̀ lẹ́sẹ̀ títí. ṣé àbá ti ń sọ pé ọmọ ṣe dà. bẹ́lẹ̀ ìbá wa dé tán páàkì jíwá gan fẹ́ẹ̀ àwọn ọmọ wọlé àbọ̀ wọ́n palẹ̀ kù dé. ilẹ̀ ẹ bá ti lọ tán ẹ kékeré lọ bá mi ó ṣeun bàbá ilé rírẹ bàbá dáadáa. àwọn tí ń gbé mọ́tò wa ọmọ náà wá pé bàbá dáadáa. ó ṣeun àwọn bàbá ilé rírẹ yìí bẹ́lẹ̀ ìbá tún lè tó tún wá kíní wọlé wí jíìpù janjan. ó tún káwọn ọmọ rẹ̀. tọ́wọ́n náà pẹ̀lú Sherifat Lukman Buhari kankan ẹ wọlé tán tó padà pẹ̀lú gbì tán bá ti mú fún báyọ̀ wọ́n ni wọ́n tẹ̀ tún ní èsì ó ṣeun bàbá tí ó kú dáadáa. èsì. bọ́ọ̀kan bí mọ́tò ẹlẹ́gẹ̀ẹ́ta ti dé tán tẹ̀ wọ́n bó ti fẹ́ sọ pé tọ́ba tún gbé kíní kan báàmì ẹ̀ sàn pé kí n má sọ̀rọ̀. ẹ̀yin náà ń wí lẹ̀ kan. nígbà tí àwọn nǹkan ọmọ tó ṣe kò kíní tó ṣe kò kéde pé bẹ́ẹ̀ ń sọ bí wọ́n ti jẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ta ni wọ́n ń gbé lọ báàmì. bàbá tó ṣe dára bàbá tó ṣe pé bàbá gidi ni ẹ̀rẹ̀ àwọn lọ báàmì ẹ̀já dámárúwá ilé ìdó kò lérò ẹ wáyé gẹ́gẹ́ bí àwọn ọmọ tẹ ní àwọn ọmọ jọ̀hún aláfaradà o àwọn ti sí aláfaradà o tẹ bá bóúnjẹ fún mi ní ti tẹ bá fẹ́ràn sí àwa àtijọ́ àwọn àná àmọ̀jẹ́ ó tiẹ̀ jẹ́ran bí wọ́n sì fún ọ lẹ́nu náà ó dì mọ́ wá ní bọ́ba jẹun tán àfa ẹ̀wà islam tẹ bá bóúnjẹ fún mi. ó tún ní bó ti jòkó lẹ̀ ó ti rí sí ni bí ìtọ́ gbà kí. àwọn ọmọ ti sin ẹ̀rọ bóúnjẹ fún tẹ bá fẹ́ràn sí yọkọ̀ dúró báyìí. má bu àbùsáàbù àsábùsáàbù tó ń bẹ. àbùsáàbù ń bẹ bí kò fi irun bẹ tán o tún á kí bọ bẹ. wọ́n lè fọ́nkù. wọ́n gbà ń kò ní. ọmọ àsìngò ṣe fọ́nkù mọ́. ẹ̀mẹ́ta ni ó tiẹ̀ bí. àwọn magiriki. ẹ̀rí nǹkan. báyé tí ń lọ́nu ni ẹ tọ́jú wa ẹ dákun ẹ ṣàánú wa ń bẹ̀ yín nẹ. àwọn adìẹjọ́ wọn orú lè múnú ọkọ̀ yìí lọ́kàn. kankan ò ní sí. ẹgbẹ́ adìẹ ti sí ní sínú ọkọ̀. kí kò sì lọ wá mú. ẹ wà tẹ́ fi dùn ní ọlọ́ba ní ẹ̀rí. àfọwọ́ islam tíkẹ́ẹ̀tì tẹ́lómìíràn rà tí fi ń lọ Amẹ́ríkà lérí mo fẹ́ lọ sinmi bẹ́ẹ̀ bá kó fún tálíkà mi ó ti dèèyàn. tíkẹ́ẹ̀tì tó àǹfò. ẹ dákun ẹjọ́jú ó tì yín. ẹjọ́jú ó tì yín. nípa pé wọ́n máa kéde ó ní ti 2 million ó ní ti 3 million ó ní ti 500,000. lẹ́yìn olówó sì ń bẹ láàrin wa ẹ̀yin ìjọba sì ń bẹ ń bẹ. àwọn rédíò wa ń kébò sí wọn ní táwọn lè ṣe fún ìlú àwọn ṣe wọn o táwọn lè fún ìlú wọn làwọn ṣe ẹ̀yin ọ̀wá ṣe wọn ọ̀rẹ́ nìkan fún ọkọ bọ̀ ọgbà àwọn tí ń gbọ́ rédíò ní tálíkọ̀ ọlọ́run làwọn náà. tálíkọ̀ ọlọ́run ni wọ́n. ẹ̀yin tẹ́ ẹ sì ní ẹwà mi ẹ jòkó sí. kí lẹ fẹ́ fi jí ẹ̀bọ̀ fọlọ́. àmọ́ tá a bá wá ń ṣe kinní kan ibi tá a ti rí yín kárí mi mo fún wọn ní 500 mo fún wọn ní 5 million mo fún wọn ní 100 million mo fún wọn ní 150 million ibi tá yóò ti máa gbé kí pé ọdún náà wọ́n bẹ̀ ni lórí o èyí lówó. ó tẹ̀tú bẹ̀ tí wàá nà òun náà nísìnyí tọ́dún kan èyí ipò inú billions of naira tẹ́ ẹ ní ẹ̀ tí ì ná kankan. La ilaha illallah. lọ́dún kan gbogbo ọdún rí àyè ó fọ́n 10 million ó fọ́n 20 million inú owó tẹ́ ẹ ní ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ náà kankan. àfẹ́ ọ̀sán àwọn kan bẹnu alówó láyé lónìí àwọn kan bẹnu ìjọba tá a lò lọ́wọ́ yìí tí 100 million bá sọnù lọ́wọ́ wọn wàláhì wọ́n máa ta yín. kò mọ̀ pé kẹ̀kẹ́. kọ́dà inú 100 million tẹ́ ẹ dákọ̀ yìí nísìn èló lọ́jẹ́ nínú bílíọ̀n kan. tálíkọ̀ ọlọ́run àní ni amáyé tó wò yẹn jẹ́ àní ni amáyé tó wò yẹn jẹ́. ìjà aláàmọ́ parí àmọ́wó amáyé tó jẹ́. amáyé tó jẹ́ amáyé tó yẹn jẹ́ ẹ sì ní lọ́dọ̀ yín bẹ́ẹ̀. ẹ ṣàánú. àwọn kan wà pé iye báyìí ló kó jẹ àwọn ìrójútu ẹ. ẹ rántí jọ́tẹ́ máa retí àánú. èyí tẹ́ ìrójútu gan àmọ́ bẹ́ẹ̀ ti ṣe. ẹ ṣàánú ẹ rántí jọ́tẹ́ máa retí àánú ọlọ́run. ẹ ṣàánú. ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ rántí jọ́tẹ́ máa retí ìrànwọ́ ọlọ́run. sẹ́ẹ̀mọ̀ pé yẹn lè forówó tọ́mọ kọ́ wówó tí ètọ́mọ kó sì kọ́mọ tọ́mọ ó kú kọ́mọ yanjú. ọ̀dọ̀ ọlọ́run ló yín wa. ẹlòmíì ò rówó tọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ sì yanjú. La ilaha illallah. kò rówó tán. àfáà ìwà islam ẹ rìpíìtì ọ̀rọ̀ yẹn. ẹ mọ̀ pé kẹ́ ẹ rówó tọ́mọ lọ́bẹ̀ yìí lọ́ka tọ̀hún ẹ lówó rẹ̀ kò pé kọ́mọ yanjú kẹ́ ẹ jẹ́rí ẹ. La ilaha illallah. ẹni tí ó sì rówó gbé lọ́bì kankan kò jẹ́ ọmọ kankan èyí ò pé ọmọ jèrè ọmọ ẹ̀. àlọ́mọ tó ṣe pé níléèwé primary tó lọ public ni bọ́tìnì ẹyọ kan ní bẹ́ẹ̀ ọwọ́ àfìgbálẹ̀ mú yòókù. ẹ wo ṣòkòtò rẹ̀ náà ni. òun ní ń pàṣẹ láyé lónìí. ẹ wo ṣòkòtò rẹ̀ náà ni. àwọn tí wọ́n dé tàkì tán sí gbogbo ẹ̀ kákàká wọ́n ń tẹ̀lé lẹ́yìn. ọ̀dọ̀ ọlọ́run lè yín wà. má bẹ́ẹ̀ iná gàm dàtà àìní wà ń tẹ bá a tẹ ha. má
بين غمضة عين ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin aláṣẹ wa. a fi gbogbo eléyìí náà àbí ẹ sọ páyà fún Ọlọ́run yìí. ẹ̀yin aláṣẹ wa. ẹ jẹ́rìí Ọlọ́run ọba yìí ẹ̀yin aláṣẹ wa. ẹ jẹ́ jìnnìyìn Ọlọ́run òun ẹ̀yin aláṣẹ wa. lọ́ọ̀yà tọlọ́hun àwọn tálíkà ni. àwọn tálíkà lẹ́yìn o. ẹ̀yin ẹ gbà wọ́n lọ́ọ̀yà fọlọ́hun. àwọn kan ní Ọlọ́run o. ọwọ́ ṣàánú ẹ̀. ọ parí. ẹ sì mọ tí ń ṣe yín owó lẹ́ni nìkan mí sẹ́yìn náà. Ọlọ́run ọba yìí ti ń ṣẹlẹ̀ lónìí. ẹ lówó. àkàrí igbó lówó ni. ẹ lówó yìí sọwárí tí ń ṣe tó rí gbé síta òun tó ọ̀ràn nù léhùn tó ń pẹ́rù owó òsì wo ló tiẹ̀ níyì ìwọ ṣàánú tálíkà wò ìwọ lọ hospital àwọn tí ọ̀gbádùn ni ìwọ sẹ́tù wọn wá wo tọ́lọ́wọ́ ṣe fún ọ náà. La ilaha illallah afẹ́rẹ́ wàsílà kọ́ lọ wọ́ọ̀dù wán. kò lè tó bá èló kí ìgbà wo lẹ́yìn fẹ́ kò mí owó ló kù tọ́ da wa ló dáadáa afẹ́rẹ́ bẹ́ẹ̀ bá a dákọ̀ wọ́n mọ̀ gbọ́ 45,000 náà ló kù. La ilaha. eléyìí sì ni wọ́n ti múra tí wọ́n lè jáde wọ́n ní òróró san. wọ́n ní òróró san. kò sì gbádùn. kò sì gbádùn. ẹ̀dá padà síbẹ̀. ẹ̀dá padà síbẹ̀. owó ni. owó ni. tẹ bá tún délé tẹ́ jẹ̀rì. tẹ́ máa jẹ̀rì. láì tí ì fún un lábẹ́rẹ́ yóò sì gbádùn. La ilaha illallah. torí pé ti sẹ́tù bíìlì. wọ́n ti sẹ́tù bíìlì wọn. tóun tún lọ lé. àlàáfíà ìrònú níbo láti ro omi lára ẹ̀. aláàárẹ̀ sì ni. Ọlọ́run pẹ̀lú yín tẹ́ wíhun yín ti ń papọ̀ lára aláàárẹ̀ tí òjò sanu ìrònú tó wó bò láti rówó ògùn wọn ní àràtà rírà yìí. àwọn ọmọ mi ni wọ́n ń san náà ní kí. o ìjọba kẹ́sì yín wájú Ọlọ́run lágbára o. àlọ́ ń pẹ́sàn kan wọn lọ́rẹ̀ kò rówó pẹ́sàn rẹ̀ gbà wọ́n wá dọ̀ sípítù wọ́n wá débẹ̀ wọ́n ní tọ̀ bàbá wọ́n wá gbowó tì lẹ́gbẹ̀ẹ́ owó rẹ̀ ó sì dìde nàró. ẹ gbomi ìyókù ní àwọn olómi náà lẹ́gbẹ̀dẹ́ yìí. ẹni wọn bá yọ abẹ́rẹ́. ṣe rómi tẹ́ ní gbà wọn àtàbẹ́rẹ́ abẹ́rẹ́ gan ló dé yìí. abẹ́rẹ́ gan ni wọ́n gbẹ́dẹ́. owó náà lòun ò rí tẹ́lẹ̀ òun fi kú lọ. La ilaha illallah. ìjọba ọ̀dọ̀ wọ̀nyí ẹ tọ́jú mẹ̀kúnnù Ọlọ́run wọlé àwọn mẹ̀kúnnù tẹ́ bá tọ́jú Ọlọ́run sàánú. afẹ́ wàsílám ẹ béèrè ẹ pè wọlé. ààrẹ tí ẹni tí ó pè wá ẹni tí ọba sì pè wá ẹ dákun ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí kẹ́ ẹ pa. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Abdulwasi láti Kuntu àfàwọ̀ Abdulwasi sẹ́gbọ̀ ẹgbọ́ owó béèrè gbogbo ní tàǹsí wá sí látàdọ̀ ẹgbọ́ ẹ máa lọ jí mọ́ wọ́n máa ka nǹkan mẹ́ta kan òun ló lè fún wa ní ọ̀nà àbáyọ nípa àgbákò tí ń ṣe wáyìí kí ni nǹkan mẹ́ta náà tí wọ́n ní kí ká máa ṣe kò sí mọ́ bá lọ jí mọ́ bẹ́ẹ̀ bá múra tẹ́ parí kútúbà wọn máa wí. ẹ sá sọ Yorùbá rẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ bá mọ Yorùbá ẹ sọ. ká ṣe déédéé ni ká ṣe déédéé lálákọ̀ọ́kọ́ ká ṣe dáadáa lẹ́lẹ́kejì ká má sì tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ náà lẹ́lẹ́kẹta títà ìtorí Kòròbá ká àwọn tán súnmọ́ wa òun lẹ́lẹ́kẹta mẹ́tẹ̀ẹ̀ta òun náà bá a bá ti rí solution sí Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti ń tẹ̀lé ìlú ó sì dáa ẹ fún nìkan. máa bọ̀ ní Diamond 88.7 afẹ́ ìwàsílámù ní ká fún yín ní ráìsì ẹ máa bọ̀ wá gbà. àmín kẹ ṣe dáadáa kẹ kó mọ́gí bẹ́ẹ̀ o. tatún lọ́tún wà ń bẹ̀ àsìkò díẹ̀ náà ló kù báyìí àtún retí kan ó ní ọ̀wọ́lé èèyàn pọ̀ lórí láyé awakọ̀ ọlọ́wọ́n jọ dáa fún yín gbogbo etí tí ń gbẹ́tọ̀ àṣẹ àbùrìjánà ọlọ́wọ́n jọ dáa fún yín. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. àmín àmín alhamdulillah. àwọn wọn ò ní kankan yìí ilé tiwọn náà ṣẹ́tù. bẹ́ẹ̀ni Ọlọ́run. ibi tẹ́ ti ní wọ́n pọ̀ wọ́n. ṣé wọ́n pọ̀ ẹ̀yin náà. àwọn àfáà Buhari rí yín. ṣé alájà ṣé wọ́n pọ̀ ẹ̀yin náà ṣé wọ́n pọ̀ ẹ̀yin náà.
ọ̀dà ẹ máa bọ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí ṣe dáadáa wá gba ráìsì máa bọ̀ ní Diamond kí ló kọ yín. máa bọ̀ wá gba ráìsì máa bọ̀ wá gba ráìsì ayé rí ọ̀dà. wọ́n ní pípọ̀n yìí wọ́n ní ẹ̀fọ́. àkàfò ó lè mọ̀ ṣe ìlànà ìjọba ẹ̀yin àtọ́lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ ti ṣe ra yín tó àbáyọ̀ Islam. ẹnì kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké àfàwọ̀ ẹwà Islam. kì í dáhùn. alẹ́ ní kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké ẹnì kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké. kéwù ṣe kéwù ṣe tani ní kò ní tó wà mí. wọ́n ti ń bá wa wí ilé. wọ́n ti ń wí ilé. àbá ìwà Islam ṣe é mọ̀ pé gbogbo àtàjókòó yìí. gbogbo bá ti dákẹ́ wọ́n wí ilé. gbogbo àwọn àfa ẹ̀rí àfa Brazil ọlọ́yẹ àfa wa Alhaji Adam Adekunbi àfa wa Abdulgani apana àfa Ibrahim apana Bukhari Musa Abdulateef Azados àti ọlọ́wọ́ bọ́tìnì wa pásítọ̀ gbogbo wa lórí ìhun bá wí. alẹ́ ní kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké. èèyàn tẹ̀lé ní ọ̀rọ̀. wọn ò ní fún ní ìmọ̀mù. ẹni kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké ìwọ bandomo ò lè tọ́ sí ọ láyé láyé. alẹ́ ní kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá mufuti kọ́dà bí wọ́n bá ń fọn kò ní kàn. ẹni kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké. ìsìn wù. àwọn òtò fún màmú. ẹni kéhùn tí o bá tẹ̀lé ntọ́ bá ké. kéhùn ṣètánì ní kò ní tó bá rí. ẹni kéhùn tí o bá tẹ̀lé. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.